Akí Ọlọ́run a sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àfáwà Dr. Sheikh Al-Imam Tolihat Yunus Ayinlara II fún ti òdodo tí ẹ̀ ń tẹ̀lé tí gbogbo ẹ̀ sì ní àkàbísọ́ra bó ṣe ń bá wa tàn mọ́lẹ̀ sí inú wa ń dùn púpọ̀. Ọlọ́run ò ní bà gbogbo wa nínú jẹ́. Ṣé rí mo rí póòstì kan lẹ́yìn àárọ̀ yìí tí ìkan náà fan mi tí wọ́n send sí mi pé ẹnìkan post ẹ̀ sí wall wọn tí ó sọ pé ẹni tó ń sponsor Kàbísọ́ra àtòun àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ dáadáa ló máa rí fún wọn. Ọlọ́run ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sẹ́ni kankan wa. Mo wá fẹ́ clear àwọn ọ̀rọ̀ kan. Àkọ́kọ́, kò sẹ́ni tó ń sponsor Kàbísọ́ra o, Kàbísọ́ra ló ń sponsor rẹ̀ o. Ẹnìkan kò sponsor Kàbísọ́ra, kò sẹ́ni tó ń sponsor péjì Kàbísọ́ra bí wọ́n ṣe ń sponsor tẹ̀yìn, torí a mọ̀ pé ṣe ni àwọn kan ni wọ́n sponsor ẹ̀yin ọkọ̀ kò sponsor èmi. Mo dá dúró lórí ọwọ́ mi ni, iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ ń jẹ. Agbára tí mo ní bí mo ṣe lágbára mọ́ òun náà ni mo ṣe fi ń ṣe yẹn. So kì í ṣe pé bóyá èèyàn kan ló sponsor mi àbí èèyàn kan ló ń ra data fún mi. Wàláhì tàláì súnmọ́bìláì láti jọ́ tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ anybody ò ra data fún mi rí bèlè tàbí pé ọmọ ní Kàbísọ́ra ò fẹ́ fún ẹni kankan lákàntì kò ṣẹlẹ̀ rí o. Àpò mi ni mo ti ń ṣe gbogbo tí mò ń ṣe, torí pé kí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu nafsi. Ànábì ní àìlè pè ẹ́ lónígbàgbọ́ òdodo ó dìgbà tó bá tó nífẹ̀ẹ́ sí ìyàn déédéé tó nífẹ̀ẹ́ sí rẹ̀. Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀. So bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwa nífẹ̀ẹ́ wọn, a sì rí wípé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n gbé dání. Gẹ́gẹ́ bí bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí, ẹgbọ́n tí bàbá wa náà sọ. Pa fún yín irọ́ ńlá wọ́n pa o, torí tí bàbá ìmáàmù gbé lọ ó yàtọ̀ sí ti ẹni o. Bàbá ìmáàmù sọ tọrọ pé ẹ má ṣẹbọ mọ́, ẹ má ṣẹbọ mọ́, ẹ má wo orí òkú mọ́, ẹ gbẹ̀ṣẹ̀ tọ́lọ́ ní ẹ má ṣe. Ẹ parọ́ pípa alẹ́ fáwọn èèyàn, ẹ bá kọ́ fáwọn èèyàn. Irú àwa yìí bàbá ìmáàmù ló yá wa padà láde yẹn gidi. Àti dàràkúdà táwọn aláǹfà burúkú ti ọba yé wa jẹ́. Bàbá ìmáàmù wa dé wá tún wa ṣe pẹ̀lú ògùn ọlọ́ bàbá sọ̀rùn ẹ má wà lẹ́yìn wọn o, àfọlọ́wọn abẹ̀yìn. Bàbá ìyàwó aláǹfà ọ̀yẹ́ wọ́n ti bá yé wa jẹ́ o, bàbá sọ bàbá ìmáàmù dé ló tún wa ṣe o. Ṣé iná ti wá gbọ́? Bàbá ní òótọ́ ọ̀rọ̀ ni ìmáàmù gbé dání pé àwọn àáfàá àti fẹ́ báyé wọn jẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀. Bàbá ìmáàmù ló dé ni wọ́n yí gbogbo ẹ̀ padà tí àwọn fi mọ̀ pé ojú ọ̀nà rí ọ̀nà ànà wọn wà tẹ́lẹ̀. Bàbá ìmáàmù ní kẹ́ ẹ má ṣẹbọ mọ́, ẹ má ṣẹbọ mọ́ tí bàbá ìmáàmù sọ yẹn òun ló ń bí àáfàá míì nínú tí wọ́n fi ń takò bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́. Bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni ẹ má wo orí òkú mọ́. Àwọn tó ti já sí pé olórí òkú ló pọ̀ jù nínú wọn tẹ́lẹ̀, àwọn ni inú ń bí tí wọ́n ń tako ìmáàmù Ògbómọ̀ṣọ́. Wọ́n wá ní kì í ṣe ọmọlé Ayinlara. Ẹ túbọ̀ ohun tí bàbá yìí sọ. Gbogbo àwọn tí ń dẹnu sọ̀rọ̀ jakujaku kíni ló kọ́ rẹ̀ káàrírí. Pé wọ́n béèrè lọ wọn o, wọ́n béèrè lọ wọn dáadáa o, kò sí nǹkan tá a ṣe tí màámù ọba wọn dá sí. Bàbá lọ kùsẹ̀ kò ní dé orí pé wọ́n dé mọ́mù. Wọ́n tó ní pé ìmáàmù àti kò tí ì mọ́mù rárá. Wọ́n máa tó abẹ́ nítorí sẹ̀pẹ̀ abẹ́ ṣe nínú ilé tábà bẹ́ẹ̀ lọ kò ní o, abẹ́ lọ gbá ni wọ́n ò ní ká dáwó. Bàbá ìmáàmù ọ̀dàwó ti lu ọ̀dọ́ tí wọ́n. Àkọ́dà aṣọ tí wọ́n fi ṣe kò ní dé. Bàbá ìmáàmù yóò rà tí wọ́n gbé lọ báwọn èèyàn wọn. Kí wá lọ́wọ́ dé? Ìmáàmù 100% ọmọ ilé ìdọ̀sí nǹkan tó gbẹ̀ tí ni. Ìmáàmù sì ní kàwé ńgbà tí a fi ìmáàmù dé ìgbà wọn fẹ́ ṣe tíì fún wọn sì pè wọ́n gbogbo ẹni pátápátá wọ́n tún léyìn ẹ̀ńdálẹ̀ pé wọ́n wá táàrí. Ìmáàmù sì ní òun náà sọ pé òun ṣe ìmáàmù ó ti wọ́n kébi ó wà tẹ́lẹ̀ ó ti dán ti dá aláre ibi tó wà tẹ́lẹ̀ èwá ni ńgbà tó wá dé àṣẹ skin fún wa nínú ilé. Àwọn bọ̀dá tẹ́ bọ̀dá tó ṣe kínní àwọn ní ẹ̀ṣẹ̀ àwọn ṣe skin fún gbogbo wọn àwọn tí ẹláwọn ó jẹ ìmáàmù náà ló ṣe fẹ́ sí wọn ọ̀gbánú lé náà ni. àfi tọ ẹ̀yin aráàlú ẹ bá wọn dá sí níbi náà fi wọ́n mọ́ṣáláṣí mi nígbà tí wọ́n sáà sí ìmáàmù náà lọ gba kòkè wọ́n sì béèrè lọ wọn pé ẹni tí ẹ gbà fúnra yín wọ́n sì láwọn ò gbà fúnra wọn. Wọ́n tún ní wọ́n béèrè pé sọmọ ilé Ayinlara ní gbogbo àwọn tí mẹ́rin. wọ́n sì gbogbo àtàwọn mẹ́rin wọn ṣe accept. Akíwá nígbà tí wọ́n gba kòkè ní wọ́n sì filẹ̀ kọ́ sí tiẹ̀ lọ. Èyí sàjáde pé ẹni faramọ́ o ìmáàmù lẹ́fẹ̀ẹ́ gbà o.
bàbá ní kò sí nǹkan wọn fẹ́ ṣe nílé Ayílára bàbá yìí máa wá, kò sí tó bá ní kó dáwó kan máa dáwó, pé àwọn tí wọ́n wá dé lónìí wọn náà wọn ò rí wọn rí rárá, pé ìgbà tó yè dé ni gbogbo wọn dé. Ọlọ́run ò tún wá ní kábòsí okun, wọ́n ṣe screening fún wọn nulẹ̀, bàbá wa ìmọ̀ọ́mù ló ṣe first, wọ́n ṣe screening fún wọn nínú ààfin, bàbá wa ìmọ̀ọ́mù ló ṣe first. So kí lẹ wá tún fẹ́? Òun tẹ́ ṣáà insist lé lórí náà ní pé ìmọ̀ọ́mù lẹ fẹ́ gbà, ìmọ̀ọ́mù lẹ fẹ́ gbà, ẹ̀ sì qualify láti di ìmọ̀ọ́mù, ẹ wá ní kì í ṣọmọlé, how come tí ò kì í fi ṣọmọlé? So gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀yàn kọ́kọ́ ò sponsor Kàbísọ́lá o, kò sẹ́ni tó sponsor mi o. Wọ́n fún wa nísìnyí pé gbogbo screening tí wọ́n ṣe yẹn ṣé wọn ò béèrè bóyá ṣọmọlé ni àbí kì í ṣọmọlé gbà náà. Ó wá jẹ́ gbà tí ẹ̀ qualify tán lẹ́sẹ̀ wàá mọ̀ pé kì í ṣọmọlé. So ẹ wá ń sọ wípé ká má jáde sọ̀rọ̀. Amúkáwí idiot bàbá onírùngbọ̀n kan, onírùngbọ̀n funfun kan, wọ́n wá pè mí, wọ́n bẹ̀rẹ̀ sí ní halẹ̀, ẹ ń ṣe kinní kan, ẹ ń ṣe kinní kan, ìgbà náà pa èèyàn kan yẹn pa àwò. There is nothing you can do for me, kò sí ohun tẹ́ ẹ lè ṣe fún mi, torí Ọlọ́run làwa gbójúlé. Idiot òpònú kan náà bó ṣe lọ gbé Àmọ̀tẹ́kùn Oòduà bàbá àlùbáríkà, ó sì tún lọ kọ́ sórí péèjì wọn náà, nínú fáǹsì mi tún sẹ́ǹdì ẹ̀ sí mi pé ṣé ẹni yìí ṣáwọn òbí ẹ̀ bí mi ṣá, báwo lẹ ṣe máa ronú kí ẹni ẹlẹ́ni ó kú nítorí pé a fẹ́ dìmọ́ọ̀mù àdìmọ́ọ̀mù, tí bá ń ṣe pé jìbìtì kan ó lè kan ló wà ń bẹ̀, tí bá ń ṣe pé bóyá ẹ ti fi bẹ̀yẹn ṣe ilé olè tẹ́lẹ̀, báwo lẹ ṣe máa ronú pé gbogbo ẹni tó bá ti sọ̀pọ́ọ̀tì mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ kó kú, báwo lẹ ti máa ronú pé gbogbo ẹni tó bá ti ń sọ̀pọ́ọ̀tì òdodo báyìí kí nǹkan ó ṣe. Ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀n tí ó yọ, ká mú nǹkan míì ṣe. Ìta fẹ́ ṣe nínú Islam pọ̀ ju ká máa ṣàbòsí ara wa lọ. Àbò ẹ̀yin náà mọ̀ lọ́kọ̀ ara yín bá bò sílẹ̀ ń ṣe. Bàbá onírùngbọ̀n yẹn wọ́n rán ní fídíò ọdọọdún, ìyẹn wá jáde kan pé kẹ́fíẹ̀sì òun á dúró báyìí, òun á bá wọn gbé sí YouTube, ó fẹ́ fi wọ́n tajà. Bàbá content creator, ó fẹ́ fi wọ́n tajà, ó wá ní kéjìkì bàbá gbé sí ìkíní kan, ta ló máa pè ẹ́? Torí wọ́n mọ̀ pápò sí ló ń ṣe. So gbogbo ẹ̀yin fáǹsì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáláyé, ẹ jẹ́ ká mọ̀ yìí pé irọ́ ni wọ́n ń pa, òdodo làwa ń sọ. Kàbísọ́lá TV kò sẹ́ni tó ń sponsor ẹ̀ o, òun fúnra rẹ̀ ló ń sponsor rẹ̀. Ó dẹ̀ ń ṣe láti fi support Islam ni, ó ń ṣe láti fi support òdodo ni, kì í ṣe pé mò ń ṣe láti fi tako anybody. A ṣe péèjì yẹn láti fi tako ẹ̀sìn kan, àbí láti fi bú ìran kan, àbí láti fi bú ẹbí kan. Àmọ́ ẹni tá a bá rí wípé ó ń ṣe ohun tí ò dáa, ká sọ fáyé pé ilé ìtẹ́lẹ̀ yìí ṣe yìí kò dáa, ilé ìtẹ́lẹ̀ yìí ṣe yìí ó dáa. Ìyẹn ni péèjì Kàbísọ́lá TV wà fún, kò sí fún pé àbí ń tako anybody ò sì sponsor ẹ̀. Kò sẹ́ni tó ra data fún Kàbísọ́lá, kò sẹ́ni tó fún Kàbísọ́lá ní page, kò sẹ́ni tó fún Kàbísọ́lá lówó. Ó ṣe tiẹ̀ lillahi wa rasuli ni, kọ́nà kó dẹ̀jọ́ kó ṣàánú, àti gbogbo owó àwọn sẹ́ẹ̀tì wa bẹ́ẹ̀, Àmọ̀tẹ́kùn Oòduà, ọmọ Yorùbá àtàtà, gbogbo wa bẹ́ẹ̀ yẹn à ń ṣe tiwa láti lè tọ ìmọ́lẹ̀ ní o, kì í ṣe pé bóyá èèyàn kan ló ń sponsor wa pẹ̀lú anything o. So gbogbo tẹ́ bá rí tí wọ́n kọ sí péèjì wọn àbí tí wọ́n kọ káàkiri, irọ́ ni wọ́n ń pa o, kò sí ohun tó ń ṣẹlẹ̀ sí àwa o. Kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú wa. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, ìlú Nàìjíríà lápapọ̀ Ọlọ́run ní jẹ́ ó dàrú, wá rí ìgbésí ayé tiwa náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Gbogbo afáǹsì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò ní burú fún wa. Bàbá wa ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat Yunus Ayílára II, Ọlọ́run ní jẹ́ ó burú fún wọn, kò ní burú fún bàbá wa Ọba Ghandi Afọlábí Orúmọgẹ̀gẹ̀, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wọn, àti gbogbo ọmọ yẹn bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ ó dàrú fún wọn. Wá dórí bàbá wa Èjìdé, bàbá àlùbáríkà, Ọlọ́run ní jẹ́ ó burú fún yín o. Wá rí ẹ̀yin àhímọ̀ lápapọ̀, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, gbogbo àhímọ̀ ò ní dàrú o. Àmọ́ lórí àhímọ̀ yẹn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀, máa expect mi dé part 2. Please subscribe to my YouTube channel Kàbísọ́lá TV, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún ọ. Ẹ jẹ́ bá wa subscribe sí YouTube channel wa Kàbísọ́lá TV, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa o. Salamu alaikum.